má sin pé ká bọ̀ gé igi ọ̀gẹ̀dẹ̀. torí ohun tí bàbá ọmọ yẹn sọ àwa ti lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá ọmọ ó ní wọ́n ló insist wípé kò yẹ kó máa fi ojú rí òkú ọmọ òun. no kò lè possible bẹ́ẹ̀ because àwọn àgbàlagbà pọ̀ ládùúgbò yẹn láńlọ́ọ̀dù ní gbogbo wa àwọn tó dẹ̀ jù mí lọ tó tún dàgbà tó bí mi lọ́mọ gan wà ládùúgbò yẹn gbogbo ọjọ́ adójókòó ni wọ́n pè mí ni pé kọ́ báyìí ni pé kò dá kí nílẹ̀ Yorùbá kéèyàn máa fojú rí òkú ọmọ òun. na ce to wannan a zuciya ta ce wannan da aka rufe dama ba kawo ba ce ba. ìgbà tí wọ́n gbé ti nǹkan tó ń gbédé nínú ẹni yẹn àwọn wá yí àwọn lẹ́nu pé àwọn kí ni nǹkan tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbédé nínú ẹni pé àwọn rò pé òkú náà ti jù sínú kíní táwọn bò tẹ́lẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ní eléwé ẹran ti rọ́wọ́ tó ẹnìkan eléyìí tí wọ́n sọ wípé ó jẹ́ afurasí tí wọ́n ní ó gé ọwọ́ yan ọmọ ọkàn eléyìí tí wọ́n ní ọmọ ọdún mẹ́tàlá èyí tí ó gan pa látàrí pé ó fẹ́ fi fáànù sí inú iná tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà kan láti fi àkọsílẹ̀ sílẹ̀ lórí ìkànnì ajẹ́ra Malifa TV ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó ọkùnrin náà o wọ́n sì ti jẹ́ kó yé wa ìyẹn ìfọ̀rọ̀wọ́rọ̀ eléyìí tó wáyé láàrin wọn náà lẹ́tọ̀ọ́wò láìpẹ́ yìí ṣùgbọ́n tó jọni lójú jọjọ ni wípé ọkùnrin sọ wípé àní ẹ̀ṣẹ̀ tó lóun ṣẹ̀ òun ò ṣẹ̀ ẹ̀ wá jẹ́ ìfẹ́ lè kún wípé láìpẹ́ láì jìnnà ní ìsọ̀rí ní ìfọ̀rọ̀wérọ̀ náà ló wáyé àwọn tí wọ́n jẹ́ haúsá tí wọ́n gbẹ́ ilẹ̀ náà ẹ ó tún gbọ́rọ̀ lẹ́nu tiwọn tẹ́ ẹ̀ bá gbọ́ lálẹ́ òní ẹ̀ gbọ́ lálẹ́ ọ̀la ẹ wò ó lábúrò oníṣọ̀kan tèmi tí yín láṣẹ Èdùmàrè tó ẹgbẹ́ àkọ́kọ́ rèé tẹ̀yìn darapọ̀ mọ́ ní ìkànnì Ajẹ́ra Malifa TV ẹ subscribe sí ìkànnì yẹn on notification button ká lè láǹfààní àti gbádùn ara wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. kí ni orúkọ ẹ. Ògìjọ lórúkọ mi. Ògìjọ kí ni. Mustapha Alukawani. Mustapha what. Alukawani. Alukawani ẹrù Ọlọ́run ọmọ olúwo ni ẹ. ọmọ Ọ̀ṣun state ní Òṣogbo. ọmọ Ọ̀ṣun state yẹn lóṣogbo. kí ló gbé ẹ débi. àwọn security gbígbé wọn báyìí ọ̀rọ̀ lórí ọmọ kan ládùúgbò wa ọmọ yẹn fẹ́ plug iná lálẹ́ ọmọ kékeré ní ọmọ 13 years tó bó yẹn fẹ́ plug fan iná ṣọ̀kẹ̀ wọ́n ṣàròṣẹ̀ lọ sí hospital pẹ̀lú ọmọ abidjan hospital ọmọ yẹn give up ó kú bàbá ọmọ yẹn wá ń sunkún ó wá bá mi bí ilé kẹta síra wọn ni bàtà wá délé ọ̀dọ̀ mi Ògìdọ́jọ ẹ̀pù hùn kí ni mo fẹ́ kí n ṣe ó fẹ́ gbẹ́lẹ̀ kò lè dá gbẹ́lẹ̀ yẹn àwọn àbúkí dẹ̀ gbénu lé mi wọ́n á pe àwọn àbúkí ẹ̀bí kọ́ bá mi ẹ̀pẹ́ àwọn ṣàgbẹ́ ilẹ̀ yẹn ìgbà tá a gbẹ́lẹ̀ yẹn ọmọ yẹn sunkún lọ ìgbà tó máa dé padà àti gbẹ́lẹ̀ tá à ń dúró dé bó ṣe máa dé padà báyìí òun àti bọ̀bọ̀ kan wá sójà máa ní bọ̀bọ̀ yẹn dẹ̀kọ̀ wọ́ uniform ó ní ọ̀rẹ́ nǹkan ni pé sójà máa ní pé òun pàdé ẹ̀ lọ́nà ni ó ṣàṣọjọ dé tọjọ sọ̀rọ̀ yẹn ó sì pẹ̀tù sí wọn lọ́kàn pé kọ́ máa kì mọ́ so àwa ní ká sin ọmọ yẹn sí inú ibi tá a gbé yẹn bàbá ọmọ yẹn tó wá bá wa pé ká bàbá wọn ká máa sin pé kò dáa kó máa fojú ara máa rí òkú ọmọ ní everyday pé ká bá wọn ṣá igi ọ̀gẹ̀dẹ̀ sínú ibẹ̀ yẹn ká dẹ̀ bá wọn kọ́ bẹ̀. ṣé bàbá wọn yẹn ló sọ pé kí kó má sin. bẹ́ẹ̀ ni olóníkì má sin pé ká bá wọn gé igi ọ̀gẹ̀dẹ̀. torí ohun tí bàbá ọmọ yẹn sọ àwa ti lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá ọmọ ó ní wọ́n ló insist wípé kò yẹ kó máa fi ojú rí òkú ọmọ òun. no kò lè possible bẹ́ẹ̀ because àwọn àgbàlagbà pọ̀ ládùúgbò yẹn láńlọ́ọ̀dù ní gbogbo wa àwọn tó dẹ̀ jù mí lọ tó tún dàgbà tó bí mi lọ́mọ gan wà ládùúgbò yẹn gbogbo ọjọ́ adójókòó ni wọ́n pè mí ni pé kọ́ báyìí ni pé kò dá kí nílẹ̀ Yorùbá kéèyàn máa fojú rí òkú ọmọ lójoojúmọ́ ní ẹ̀yìn kò lè lé òun. kí wàá ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. adẹ̀gbẹ́lẹ̀ tán adẹ̀gbé igi ọ̀gẹ̀dẹ̀ agbé síbẹ̀. sínú lẹ̀tẹ̀ kọ́kọ́ gbẹ́ ìgbà tá a gbé síbẹ̀ sínú lẹ̀tẹ̀ gbẹ́ tán yẹn àwa cover ẹ̀ tán níbo wàá lò kọ́ ọmọ wà sójà man èmi àti bàbá ọmọ awọnú yàrá tí òkú ọmọ yẹn wà. ta ni sójà man yẹn. bàbá ọlọ́mọ ló mú wá bẹ̀tẹ́ ni yẹn máa wá sàdúgbò lẹ́kọ̀ọ̀kan náà máa rí mú mọ́ ó máa wá sàdúgbò lẹ́kọ̀ọ̀kan. ṣé sójà ni lóòótọ́ lóòótọ́. sójà ni nínú àwọn fóònù tí máa ń lórí fóònù ẹ̀ sójà ni. so ìwọ àtẹni yẹn lẹ wá jọ gbé òkú tó kù tẹ gbé kó mbẹ. bẹ́ẹ̀ ni ẹ fẹ́ lọ sí síbòmí. bẹ́ẹ̀ bàbá ọlọ́mọ wá bè lọ pé bo ni mo wá bè lọ pé bo ni ẹ fẹ́ ká bá yẹn sí ó lóun tiẹ̀ mọ́ bí tí a lè sí pé ní ìwé ẹ̀ tábàdíkà tẹ̀ fún sí wọ́n níbi etí odò ń kọ́ toródò jìnnà sí ọ̀dọ̀ wa wá ní yes pé mo ṣe o kíní kan gẹ́gẹ́ bí ẹgbẹ́ èmi nìkan ló kù fún báyìí tó láwọn àgbàgbà tó wà níbẹ̀ náà mo fi lọ̀ wọ́n o ládùúgbò onígbòṣòro wọ́n yẹ ní kò sí wàhálà fine. ìgbòṣòro bo. ìgbòṣòro kan náà ní Ògìjọ. lógìjọ bẹ́ẹ̀ ni nítòsí Ìkòròdú. nítòsí Ìkòròdú mo fi lọ wọn àgbàgbà bẹ́ẹ̀ gbogbo wọn dẹ̀ fọwọ́ sí pé lóòótọ́ ilé àwọn lánàá tó wà ń bẹ̀ o àfi tó bá fẹ́ pa lókù adẹ̀gbé òkú ọmọ yẹn bàbá ọlọ́mọ ló fún sójà ìmọ̀ yẹn ní rapá tàfi rápẹ̀ àti ẹni tàfi máa tẹ̀ tàfi rápọ̀ ọmọ yẹn adẹ̀gbé pẹ̀lú àràbùkì yẹn adẹ̀gbé débi etí odò yẹn bá a ṣe gbé débi etí odò yẹn báyìí tí èmi àti sójà yẹn tá a gbé wọnú gbó lọ. so ìwọ sójà man àbókí mélòó àbókí mẹ́ta ṣáwọn àbókí yẹn gbọ́ èdè tẹ́ ń sọ.
àbí ẹ̀kọ́ máa ń wáwọ́ sí wọn bá wọn sọ̀rọ̀ ni. irú bí english kátàkátà bá wà fún kí ṣe pàṣẹ. ṣùgbọ́n ìwọ àti sójà máa yẹn lẹ́jọ́ ń fi ọ̀rọ̀ kí àṣọ̀rọ̀ lọ́nà gbà tá à ń bọ̀ àṣọ̀rọ̀ lọ́nà bá ti gbé báyẹn tí a ti ń bọ̀ bẹ́yẹn bó kọ́tọ́ kọ̀ṣẹ́ nípa ṣe ń gbé ta ti ń bọ̀ èmi àtàwọn àbúkí mẹ́ta ti ń bọ̀ bàbá ọlọ́mà sójà yẹn sọ̀rọ̀ díẹ̀ kò ju bí 2 minutes lọ sójà yẹn padà wá bá àjọ ń bọ̀ sójà yẹn má dàda ni àjọ ń bọ̀ bàtà wá débi bẹ̀ ta dé títì ta fẹ́ gbé ọmọ wọ̀ mo ní káwọn àbúkí dúró torí ọ̀nà yẹn ọ̀nà tí ò ṣe dáadáa ni. wọ́n ló ní káwọn àbúkí dúró. bẹ́ẹ̀ ni àti gbọ́mọ yẹn sílẹ̀ lẹ̀ báyìí àwa gbé mi àti sójà wa gbé ọmọ yẹn àgbé wọnú gbó yẹn báyìí wọnú gbó yẹn àwọn security tọ́nà sọ alọ́ kan mo fi sójà yẹn lẹ́sìn bẹ́ẹ̀ èmi lọ bá àwọn security torí pé security lèmi náà ládùúgbò èmi wọn lọ bá wọn ní wọn ò mọ ẹgẹ bíi security. gbogbo olú ló mọ̀ mí kò sí. a ti gba ohun àwọn kan sílẹ̀ rẹpẹtẹ. gbogbo olú ló mọ̀ mí gbogbo olú mo ní ilé sádùúgbò mo kọ́ mo ní junction sádùúgbò yẹn Lion junction mi ni mo ní èmi mo ṣe junction ládàpọ̀ síbẹ̀ kò gbogbo pálẹ̀ ìlú ló mọ̀ mí kò sí tó ti mọ̀ mí pé wọ́n mọ̀ mí. nígbà tẹ wá gbọ́ ọmọ yẹn débẹ̀ yẹn ǹjẹ́ dẹ̀ sí ṣe gbẹ́lẹ̀. gbẹ́lẹ̀ o gbogbo èrò ọkọ̀ mi ní pé bá ṣe gbé débẹ̀ yẹn sìn tí mi tẹ bá dàda ní tẹ́lẹ̀ bí mo ṣe rí àdá lọ́wọ́ sójà yẹn ọkọ̀ mi ti báyìí pé a kọ́ fàdà ara oko bẹ̀ torí gbòdì inú rà ni àwọn fàdà ara oko bẹ̀ bẹ̀ tí bí mo ṣe ráyè lọ àtẹ́ǹdì sáwọn security yẹn wọ́n ní kí là ń wá èmi parọ́ fún security pé ejò là ń wá bẹ̀ lálẹ́. kí ló dé tó parọ́ ejò lẹ́wọ́ èmi rò pé máa padà parọ́ ó máa padà yí mi lọ́wọ́. báwo ni ọwọ́ ọmọ yẹn tí wọ́n gé báwo ló ṣe jẹ́. nígbà tí wọ́n sọ fún security bẹ́ẹ̀ yẹn táwọn àtàwọn security yẹn sọ láàrin ìṣẹ́jú bíi méjì mẹ́ta wọ́n wá ní ká máa lọ pé ní ẹ ṣe bí ó ṣe yíṣu padà mi ò rí sójà yẹn wọ́n á pè sójà wẹ́ẹ̀ ìdè náà ó wá jáde láti inú igbó yẹn mẹ́rin dègò wọ́n ní àdèdú rọ́ọ̀sì wọ́n ní rọ́ọ̀sì ò lọ sí olóhùn sọ pé tá a bá délé àgùntẹ́ yìí so àwa lọ àti ìdélé alọ kó bàtà wa níbi tá a ti kó bàtà tó bí bàtà ń bọ̀ ẹnu tí bàtà ti pàtàkì lẹ́sẹ̀ wa ó ti dán sí aago kan òru àwa kó bàtà a ní ká lọ bẹ́ẹ̀ alẹ́ lọ́kànlẹ̀kùn ilé ọlọ́tí tábàyè ráyè jáde fún wa láti ta ọtí fún wa so gbogbo ìrọkọ̀ mẹ́wàá tó títọ́ ká padà síbẹ̀ ibi tá a ti lọ lọ́nà làwọn síkẹ́ẹ̀tì yẹn ti padà wá pàdé wa lọ́nà wọ́n pọ̀ gan pé kí n kọ́ tá a gbé síbẹ̀ ká wá gbé mo ní kí n gbé síbẹ̀ wọ́n ní òkúta gbé síbẹ̀ ká wá gbé kúrò mo ní ẹ jẹ́ kí n ṣàlàyé fún lóòótọ́ o torí síkẹ́ẹ̀tì kì í sọ òótọ́ òkúkú síbẹ̀ la gbé síbẹ̀ lóòótọ́ bọ́ tí bàbá ọlọ́mọ ẹ jẹ́ ká lọ síbẹ̀ àdèdélé ilé ọlọ́mọ yẹn wọ́n kọlẹ̀kùn gbogbo wọn jáde àti yàtọ̀ àbáyé wọ̀dí jáde wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ṣé lóòótọ́ ló kúkú wọ́n lóòótọ́ ni ṣé lóòótọ́ lọ wọ́n lóòótọ́ ni ṣé lóòótọ́ lẹ gbé fún gìdán wọ́n lóòótọ́ la gbé fún wọn pé káwọn bá wọn lọ sí síbẹ̀ àdìgbàdàrà adébẹ̀ yẹn nítorí wàá lù mí lójú ni pé bá ṣe ń dé ẹ̀bẹ̀ gbà wọ́n wá ní èkó wà náà security yẹn igede ni sójà yẹn náà igede ni wọ́n wá bèèrè lọ sójà yẹn pé kí lorúkọ ẹ̀ ó wá dárúkọ ẹ̀ bóyá Èlíjà yẹn ẹ̀sọ́ dárúkọ pé Èlíjà lorúkọ wọn ní ọmọ trap wo ni ó ní mi ìrántí bí wọ́n ti ya ẹ̀rọ gídé trap yẹn ó ní gídé lo wọ́n wá sọ ìbéèbè ó bè chọ nítorí sọ̀rọ̀ síra wọn ọ̀rọ̀ wọn yíra wọn láàrin yẹn the next day wọ́n ní Ògìjọ yá lọ gbé òkú yẹn mo ní sọ́jà ìgbà àbọ̀kájọ gbé kinní yẹn wọ́n ní kó má gbé wọ́n lè mí ní kí gbé jẹ́ ká jọ gbé síbá jọ gbé síbẹ̀ jẹ́ ká jọ gbé náà bí tó ti ń kó rọ́ọ̀tì bò bí tó ti ṣàmìlàdà lórí ṣàmìlàpá ṣe méjèèjì nìyẹn ibẹ̀ lèmi ti ṣubú sílẹ̀ èmi ṣubú sílẹ̀ mo ti ṣe bẹ́ẹ̀ tó ti dákú sílẹ̀ lẹ̀ mo ti ẹ̀jẹ̀ ti ṣe yáyà lára mi ìyẹn nìkan ni mo mọ̀ last dín after gbà yẹn làwọn ọlọ́pàá dé tó gbé mi sí mọ́tò gbẹ́yẹ sọ pé bọ́lá gbé mi sí mọ́tò the next day àwọn ọlọ́pàá gbé mi lọ sí hospital láti lọ treat mi bẹ́ẹ̀ sójà yẹn wọ́n jọ mú apapọ̀ ní sójà yẹn ò tẹ̀lé mi lọ mi ìdẹ̀rí sójà yẹn dì sí mọ́ nǹkan tí mo mọ̀ nìyẹn sá. ta ló gé ọwọ́ méjèèjì ọwọ́ ọmọ yẹn. sójà yẹn lèmi nígbàgbọ́ pé ó gé torí pé òun ló pẹ́ nínú ogbó yẹn nígbà tí èmi lọ bá àwọn security òun ló pẹ́ ń bẹ̀ òun dẹ̀ ló sọ fún mi pé òun ṣe runs bẹ̀ kó sọ runs tó ṣe nígbà yẹn bẹ̀ tó sọ fún mi pé òun ṣe runs òun dẹ̀ ló pẹ́ nugbó mu fílẹ̀ sínúgbó ni ìgbà tí mo kó dáhùn security mò ń lọ sílé straight mi ìyá sínúgbó mọ́ mo kọ̀ pé òun jáde ni so ìgbàgbọ́ mi ni pé òun ló gé. kí ló dé tí ìwọ àti sójà ṣe mọ́ ní ẹ lọ bá wọn sin ọmọ ni kí ló dé tẹ́ kọ́kọ́ gbẹ́ ilẹ̀ because ń ṣe lẹ́lẹ́ fẹ́ lọ sin ọmọ sínú gbogbo àìtẹ́ lọ tẹ́ sílẹ̀ tí ò yẹ kẹ́kọ́ gbẹ́lẹ̀ kí wọ́n mọ̀ pé lóòótọ́ o ẹ̀yin fúnra yín ti gbáradì pé a fẹ́ sin òkú ọmọ lóòótọ́. bẹ́ẹ̀ni káwọn yẹn kọ́ ló mọ̀ jẹ́ káwọn nìkan tí ò dá tó bá máa ṣèyàn náà ó máa gbọ́dọ̀ yàn lọ ni. bàtà mi gan tí mo wọ̀ lórílẹ̀ láàrin mi àti lókè mi àtọ́lọ́ nìkan sí i. ìwọ tí o fẹ́ lọ. bàtà mi tí mo wọ̀ gan tí mo fi dénú gbó yẹn mi ìwọ bàtà débẹ̀ mo bọ́ bàtà sílẹ̀ ni. màá gbọ́ ìwọ tó fẹ́ lọ sin òkú ọmọ. Yes sir. ẹ ti bá bàbá ọmọ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni sir. bá fẹ́ lọ bá yín sin o. bẹ́ẹ̀ni sir. tí wọn bá fẹ́ lọ sin òkú ọmọ kí ni tó yẹ kó kó dání. amúṣọ́fẹ́ àmú àdá tó bá gbónú gbó dálẹ̀ mú jígà dání. jígà yẹn ṣe pàtàkì ṣọ́fẹ́ dẹ̀ ṣe pàtàkì. bẹ́ẹ̀ni sir. ṣùgbọ́n àdá ó ní àdá kan tó rí lọ́wọ́ sójà kò ti tẹ́ ẹ lọ́rùn kí lẹ fẹ́ fàyà ṣe. mo ní nǹkan tó fi mí lọ́kọ̀ báyìí pípẹ́ tí mo wù ẹ̀yìn tí mo rí àdá lọ sójà. òun náà mo sọ màá rí ká lè a bá fi ro oko ibẹ̀ yẹn ní gbogbo èrò ọkàn mi. tẹ́ ẹ bá roko bẹ̀ bẹ́ẹ̀ni kí lẹ fẹ́ fi gbẹ́ ilẹ̀ abẹ́ ẹ ti ní máìlì kan. àti padà sílé ọ̀rẹ́ di àti lọlé láti lọ mú ṣọ́fẹ̀ àti jígà àti kárọ̀tì dání àti lọlé àti kúrò ń bẹ̀ à sí bẹ̀ mọ́
ààyè tó wá wà ní ìsìn kí ló rò pé ó lè padà ṣẹlẹ̀. Mo lè ráàánú gbà ọ́ tó náà bá ní kí ọmọ Nàìjíríà kan rọ̀ sọ lórí ọ̀rọ̀ mi, mo lè ráàánú gbà ilé kẹta síra wọn nílé wa síra wa ibi àti bàbá ọlọ́mọ security dẹ̀ ni mí, mo dẹ̀ kọ́lé sádùúgbò yẹn, kò yẹ kí tún kó jèmi ni màá wúrúwà yẹn. So ti bá tọ́nà bá ní kí n ráàánú gbà, gbogbo tí èrò ọkàn mi ní pé kí n ráàánú gbà torí kò sí àwíjàre kankan fún mi. bó lọ̀rẹ́ rẹ̀ sójà wà báyìí nìsín. Kò ń ṣe ọ̀rẹ́ mi lọ bẹ́ẹ̀ o, ó máa ń wálẹ̀ kọ̀ọ̀kan tó bá ń tàn bá lọ sí boko haram àbáwọn lọ sí kinní kan tó bá dé tó rọtí tèmi náà rọ tẹ́mi òní ṣe fàájì ó ní ibi láti mọ̀ra ni ẹ̀bẹ̀ ìgbàpá ọlọ́mọ náà mi mọ̀ bí tó náà ti mọ̀ bẹ̀jọba ọlọ́mọ ló gbé wá lálẹ́ ọjọ́ tí lọ bí aago mẹ́sàn-án aago mẹ́wàá alẹ́ kò ń ṣojú mọ́mọ́ o kó tó gbé dé lẹ́yìn alẹ́ ọjọ́ yẹn mi ì dẹ̀ rí sójà mọ́ because sọ́dí kọ́lé tó jọ bó wa gbàdá ti ṣáàbì lára lórí tó ti ṣe mí léṣe tèmi fi ṣubú sílẹ̀ lẹ̀ òyì tí ń kọ́ mi ì rí sójà mi ì tiẹ̀ rẹ́ anybody mọ́ ìgbà tó gbé mi sí ní mọ́tò hospital ni mo tó rí pé èmi náà ṣì ní mo ṣì wà láyé. níbo ni ọwọ́ yẹn wà báyìí nìsín ọwọ́ ọmọ yẹn tán gé. mi ì tí ì lè sọ ibi tó wà o bóyá tá a bá sì débi tí òkú ọmọ yẹn wà tọ́nà bá ní àmà bá ń bẹ inú gbóṣì ni mi ì tí ì lè sọ mi ì tí ì mọ̀ kódà mi ì mọ̀ kọ́ gẹ́wọ́ ọmọ yẹn mo kàn ní ìfẹ́ ti gbọ́ pé wọ́n gé ọwọ́ ọmọ yẹn báyìí ni mi ò tí ì fojú rí ojú tó ti gé báyìí mi ò tí ì fojú rí mi ì tí ì. ìyàwó àtàwọn ọmọ tiẹ̀ ń kọ́. àlàáfíà ni ìyàwó mi wà torí ìyàwó gbò tí ìbímọ fún bàṣẹ fẹ́ra wa ni. ẹ̀ṣẹ̀ fẹ́ra ni ó tọ́mọ ọdún mélòó. 35. 45 years. kí wàá ní àròwà sí ìjọba. àròwà mi sí ìjọba ni pé kíjọba kan ṣíjú àánú wò mí o èmi ò rí lọ́kàn láti ṣe bí o kọ́nà dẹ̀ fi ṣẹwọ́ mi kó fi dá mi lẹ́jọ́ kó má fi bí àwọn ọmọ mi lérè kó fi bí èmi fúnra mi lérè tó wá kó wá kíjọba kan ṣíjú àánú wò mí kó dáríjì mi o mi ò ṣe ẹ̀ṣẹ̀ yí mi mọ̀ọ́mọ̀ ṣe tí ò dáa o. kí ló rúkọ lẹ́ẹ̀kan sí. orúkọ mi l'Ògìdán èrò ọkàn mi ní kí mo fẹ́ fi ṣàánú wọn ní. Ògìdán kí ni sọ́rọ̀ àlùkáwà ní Ògìdán Mustapha Ògìdán àlùkáwà ni. bẹ́ẹ̀ni sir. I say he don't want to bury the girl there. So say we should help him to take it anywhere. He didn't even say so place. And now suggest what of the riverside. He say anywhere, even to the riverside is very more better. No problem. So he took us to his house, to his room. That's where the corpse is. So he give us me and Sojaman. The boy is the one that brought the Sojaman. Who is Sojaman? That is second one. Do you know the name of the soldier? It's Elijah. Yes. It was the one that brought the soldier man come. So he gave the soldier man and me, he give us the wrapper and the mat to wrap the corpse. So after the wrapping, we took her to the river with Aboki people. So when we read the point, they drop it. So me and the soldier man carry the corpse, enter the bush. So in fact, the soldier man is only the soldier man brought all the cutlass. So we use the cutlass to brush some bush there before we enter there. We now see bunch of torchlight from far. I came out from the bush. I go and meet the security people. What happened? People say, what happened? They say, we are the security also. We greet ourselves. What are you looking for? I say, we are looking for snake. I lied to them. Say we are looking for snake to kill to that very night. They then say okay, no wahala. We talk, we laugh. By the time they release us to go, I call the soldier man. Soldier man, I come outside. As he come outside, he say they do runs. Okay, which runs? Say where we reach house, we tell us. As they go, we know which house. We carry our slippers. As he say we want to go buy. Two of you, are you doing the runs before? No. We never know like that before. We never know like that. Just like two. Why when they tell you say he's doing the runs, why you not ask him which runs are you doing? I ask him which runs. My thought is that it was like smoke or soldier man and maybe they just the smoke or they do any other things or they even they cheat for bush. So anything we they call runs. So I don't know the kind of runs. So after they go, the security man come meet us again. For the plenty come meet us say no go carry the dead body we put there. I shock say the thing knows they don't see what he did there. I can't see true na the body did there. Make I carry you now go meet Baba Olomo and the mother the family of the dead body. I carry them to go there. They see am they say yeah they even pity them as they cry say na them give us say they help us go bury am. As we go back there, me and soldier man with security, as we reach there, now so they come the beat us say, "You don't carry the corpse." I said, "Let the soldier man follow me carry am now because inside bush, no be only me go enter the bush inside. Now let me, no be only me carry am go." They come the beat us, they beat me,
beat me. They come knock me cutlass for head. As I fall down, wey blood dey come out. As I fall down, say I faint. That's what I see last. After that, police come carry me go. Police go. Okay, sir. Okay. So as security see us, later come out. As they beat me, knock me cutlass for head. As I fainted. So the next thing I saw myself with police and in the hospital, hospital. They now treat my head. After that, they take me to station. After 2-3 days, they now bring me here. That's what I saw last. According to what you said, you said you dropped the corpse. Yes. First of all, why did those abokis that went with you guys left you guys halfway? Okay. Secondly, why did you guys drop the course and not go with whatever thing we were going to dig it with? Okay. The first thing is, immediately the security people punch us lights, and that's okay, Aboki, you can go because of the security. If they see us plenty. So when I tested, after I told the security we were looking for snake, this, that. And the second reason we are not prepared to pack everything, including my slippers, is already there with shovel, because we've already used the shovel and digger for the first grave that will bury. So the shovel and digger and my slippers, everything is still there. So we want to come back home and pack it and buy drinks before we plan to bury the girl. Please wait. Okay. You said you told the Aboki people to go. Yes. Why do you tell Aboki people to go? Because of the security people. Security people. Are you the one that killed the person? Why? No. Everybody knows you know the father. Yes. Why did you told Aboki they should go? It's part of the mistake I made. Which one be mistake there? Nothing can happen because that's me saying want to do bad thing. That's why you told Aboki. I don't plan to do bad. If I plan to do bad thing, I will be the one that killed the corpse. But not me. I don't know what will happen. I was already sleeping already. I've already sleeping on. So I don't know anything. I don't really know. But if God say you meet yourself, so please. Where do you stay? I'm staying at Boshoro. Where? Boshoro. Where? Boshoro, State. Where in Ogun? Address? Boshoro, Fakale side. Igode area. Igode. Where in Igode? Boshoro, Fakale. You are hearing Ogijo. I'll be waiting. Ogijo area, yes. Yes. Do you have a family? My own family. Yes. You have wife? I have wife. My wife has become often and every time. How many children are you have? Now? Yes. I have 2 children. 2 children. Are you done?